ṣùgbọ́n ìtàgbùdọ̀ kíyèsí ni pé tó bá yẹ pé mo wá divide tàbí mo bá multiply pẹ̀lú negative number sign mi ó mọ̀ change sáàmọ̀dí ìdílé léyìí o tí n bá ní 3 greater than 2 0 ni 3 ju 2 lọ náà kódà tá a bá mọ̀ pé káìpẹ́ number line mi léléyìí mo á ní 0 1 2 3 kí ló já mọ̀ pé kí ni o kí ló já mọ̀ pé 3 ju 2 lọ torí 3 ń bẹ lápá 2 ṣé 1 ju 2 lọ 1 ò ju 2 lọ tó lápá sí 2 ni 1 wà ọ̀yá kápẹ́ wọ́n sọ fún wa pé ká multiply number yìí by -1 kápẹ́ wọ́n ní multiply through or both sides by -1 ajásígbélé ọmọ jẹ́ kí ni -3 eléyìí náà ọmọ jẹ́ -2 ṣé tí n bá sọ pé greater than ṣé mo gbà àbí mo ṣì ẹ rí i pé mo ti parọ́ ń bẹ̀ wọ́n torí -3 kò ju -2 lọ -3 kéré sí -2 so ti yé ma so eléyìí ọmọ á jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ less than ní tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ náà ni pé kí ni o tẹ́ ẹ bá multiply abẹ́ ń divide pẹ̀lú negative number sign yóò mọ̀ change tó bá yẹ pé greater or equal to ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ yóò di less or equal to kí ni di òun náà ni pé tá a bá ti ṣe kí ni o tá a bá ti multiply pẹ̀lú negative yóò mọ̀ sọ wíwíwo wọn yóò mọ̀ sọ di fífúyẹ́ torí -3 ń bì báyìí a lè sọ pé ju kí ni lọ a lè sọ pé ju -2 lọ́mọ bí ká ẹ jẹ gbèsè náírà 3 àti ká ẹ jẹ gbèsè náírà 2 èwo nínú yóò dùn sí ẹ rí i pé inú èèyàn ò ní dùn sí nǹkan kan ṣùgbọ́n èèyàn mọ̀ pé àgbèsè fúfúyẹ́ ni ẹni ó jẹ gbèsè 3 million àti gbèsè